Jesus. Hallelujah. Glory and honor belongs to our God. Yes, Lord. Thank you. Ayé sì ń bẹ nílẹ̀ ọ̀dàgùntàn. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Wálé 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 nísinsìnyí. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀. Ọjọ́ lọ tán, oòrùn sì bẹ̀rẹ̀ wọ̀. Òkùnkùn dé tán, ìmọ́lẹ̀ ń kọjá lọ. Wálé 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 nísinsìnyí. Òkùnkùn dé tán, ìmọ́lẹ̀ ń kọjá lọ. Iléyàwó náà kún fún àsíá. Wálé wálé tọkọyàwó lọ. Wálé 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 nísinsìnyí. Wálé wálé tọkọyàwó lọ. Thank you, Jesus. Yes, Lord. Thank you. Ayé sì ń bẹ, ilẹ̀kùn sì sílẹ̀. Ilẹ̀kùn ìfẹ́ ìwọ kò pẹ́ jù. Wálé 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 nísinsìnyí. Ilẹ̀kùn ìfẹ́ ìwọ kò pẹ́ jù. Kíkí ayọ̀ ló wà níbẹ̀ wọlé. Àwọn àǹgẹ̀lì ń pè ọ́ fún adé. Wálé 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 nísinsìnyí. Àwọn àǹgẹ̀lì ń pè ọ́ fún adé. Glory and honor belongs to our God. Yes, Lord. Thank you. Wálé wálé tirẹ̀ ní àṣẹ náà. Gbàgbà ìbùn ìfẹ́ ayérayé lọ́fẹ̀ẹ́. Wálé 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 nísinsìnyí. Gbàgbà ìbùn ìfẹ́ ayérayé lọ́fẹ̀ẹ́. Òkun òkun ilé ayọ̀ náà kún. Yàrá má ṣe pẹ́ kó kúnjú fún ọ. Wálé 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 nísinsìnyí. Yàrá má ṣe pẹ́ kó kúnjú fún ọ. Jesus is inviting you to his presence today. He's calling you. It's a big space, it's a big room. The door is open. Come on. Don't let it be too late. This is the time that you need to come in. He's not worried about your sin or anything that you are doing. He's not worried about all of that. He just wants you to come as you are, and he will receive you. He's our God. He is a good God too. We love God and God loves us. Come on, let us do exactly what God wants us to do. To know that he is God and serve him and love him. Jesus is calling you.